ẹ̀yin àlùwàjúdù mo máa kí yín èyí tẹ́ ẹ ṣe lọ́dún yìí Ọlọ́run ò ní ṣe láṣẹ mọ́ fún yín. Àmín. mo fi ti kí yín mo fi kí àwọn onítìátà wa náà. Allah. èyí tí wọ́n ń jẹ́ wọn ṣe ní gan pa tálájì Ṣẹ̀bù tún ń pè mí ó ní n tó bá wá ó sì ní n tó bá dé. Wallahi. ìsìlámù yìí ẹ̀sìn Ọlọ́run ni ìlú tá à ń wà yìí ní Nàìjíríà gbogbo ẹ̀sìn tí bá ń bẹ ọmọ ìyá kan náà ni gbogbo wa ṣùgbọ́n tó wá yà mí lẹ́nu ó ní àwọn tó ṣe fíìmù kan gbà kan tán láàfáà Súlè gan pa nígbà mo kọ́kọ́ wo fíìmù yẹn lọ́dọ̀ Fìdẹ́ lójú ẹlẹ́gbàá mo wá wo Jígínní ó gan pa ìyá òrìṣà ó gan pa wòlíì àgbà ó gan pa bàbá Sùwé mo bá tún àfáà Súlè òun náà bá tún gan pa mo wá ń béèrè lọ́wọ́ wáyé pé bó làfáà ṣe lè gan pa ẹ wá rí àwọn Jígínní tó gan pa yẹn ìtọ́jẹ́ káwọn Jígínní gan pa ni pé ọ̀fọ̀ tí ń pa yẹn ó ń ṣàwàdà ni ń gbó ní ìta ìfọ́gbọ́lọ́ gbọ́ngbọ́ èyí tá ìfọ́gbà lọ gbàngbà aago 2 ọ̀sán ni ọmọ primary school ń jáde mo wá ń béèrè lọ́wọ́ gbogbo ayé pé sọ́fọ̀ náà nu sógèdè náà nìyẹn ìtọ́jẹ́ káwọn Jígínní gan pa nìyẹn ń gbó sì dọ́dọ̀ ìyá òrìṣà náà ò dá oko Olódùmarè pé kó tú wọn lẹ̀ ó lẹ́yìn ìyá wọn o kúlíkúlí ní sáwọn wọn lóde gàrí òkèlè bàǹbà ní sáwọn lóde ẹ̀bà mo ṣe bí gàrí kì í su ẹ̀pà mọ́lẹ̀ mo wá lẹ́yìn tẹ́ ẹ mọ́ ń pọ̀fọ̀ sọ́fọ̀ náà nìyẹn ní tó jẹ́ kí ìyá òrìṣà gan pa nìyẹn ìgbà ó sì dọ́dọ̀ wòlíì àgbà náà ò dá ọkọ̀ Jésù Kristi pé kó tú wọn lẹ̀ ó wá ní wòlíì wọ́rọ̀ wòlíì garbage wòlíì highlife mo wá ní ṣé wòlíì highlife ní ó tú wọn lẹ́ni ìgbó sì dọ̀dọ̀ pòfẹ́sọ̀ náà wọ́n ń bẹ̀rẹ̀ sí wípé live yourself can't you hear me simultaneous equation almighty formula ẹ̀wà tú wọn sílẹ̀ mo wá ní almighty formula táwa fi ń sọ́ọ̀bù calculus nílé ìwé ńlá ṣùṣò ní ó tú wọn lẹ́ni ẹ̀yà àfáà ń gbọ́ wọ́n dọ́dọ̀ bọ̀ Sùlẹ̀mánà táwọn kìnìún ń sọ di Súlè torí kò sí ti ń jẹ́ Súlè òun ní ẹ jẹ́ ká tó àforíjì lọ́dọ̀ Ọlọ́run ká sì ṣe gbólóhùn láàyè ẹ jẹ́ ká ní la ilaha illallah. La ilaha illallah. ó tún wá gbólóhùn Muhammadu Rasulullah ẹ jẹ́ ká ní sallallahu alaihi wasallam. ó wá ní ẹ̀fìrà yín sílẹ̀ ìtọ́wọ́ yà mí lẹ́nu ni pé àfáà Súlè náà bá tún gan pa mo wá ní ẹ ti ṣàbòsí wa níbẹ̀ yẹn tẹ́ ẹ bá bẹ́ẹ̀ ká àfáà Súlè gan pa ni ẹ bá ti má jẹ́ kó wí orúkọ Ọlọ́run kó sì má dákọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kó náà wí nǹkan ẹ̀fẹ̀ tàbí kó sọ àdá gẹ́gẹ́ bí àwọn yòókù náà ti sọ mo ní ó lè máa fa yá Pasuma yá Ìjàyà yá Obama Fuji yá Mọ́tàgbàmọ́lẹ̀ yá Olúfimọ́ yá Saidi Òṣùpá ẹ̀fìràyìn sílẹ̀ in the name of Olúọ̀wọ́n Olóṣòdì àwòtọ́lọ́hún wá mo ní ká ẹ̀fìràyìn sílẹ̀ káfáà Súlè wa gan pa kò sẹ́ni tí ó bú yín kò sẹ́ni tí ó takò yín èyí ń làwọn sọ nínú wọn ṣe ní gan pa yẹn ṣùgbọ́n gbòó wá jẹ́ pé àwọn onítìátà náà pè wá lẹ́nìí mo sọ fún wọn nínú wọn ṣe ní gan pa Asukungbadé tó bá wọn tí àjọ tó kínní náà ni wípé àwọn fíìmù yìí tẹ̀ wọ́n ń ṣe yẹn àwọn orúkọ táìtù yẹn bá wà mójútó ìgbẹ́ ẹ̀sọ́ orúkọ fíìmù tẹ́ ní Bàṣírátù Bàṣẹ̀jẹ́ kí ni Bàṣẹ̀jẹ́ ń wá nínú Bàṣírátù ẹ̀tún ṣe kan lẹ́ẹ̀kan ìyàwó yíbó yí ẹni Síkírátù tí ń dódó bó o ní sí ń dódó pẹ̀lú Síkírátù ṣe papọ̀ ìgbò ìyàlẹ̀ tún ní Àmínátù pàápàá ẹ̀tún ṣe ká tún ní Jẹ̀lílì oníṣó ẹ̀yin àfáà ẹ sọ fún onítìátà àwọn orúkọ ìsìlámù ẹ má jẹ́ máa ni mo ṣe wá sọ yìí pé ní bẹ́ẹ̀ bá àfáà Súlè ṣe gan pa Ọlọ́run ní jẹ́ kẹ́yìn onítìátà náà gan pa tó bá ibẹ̀ èmi ń tèmi mi ò ní gan pa èmi ń tèmi ò ní gan pa èmi ń tèmi mi ò ní gan pa o èmi ń tèmi mi ò ní gan pa àfáà Súlè kò ní gan pa èmi ń tèmi mi ò ní gan pa kò yẹ káfáà Súlè gan pa èmi ń tèmi mi ò ní gan pa ó ti wí ilá èmi ń tèmi mi ò ní gan pa Muhammadu Rasulullah èmi ń tèmi mi ò ní gan pa Ṣẹ̀bùtù ò ní gan pa èmi ń tèmi mi ò ní gan pa
gan pa. wàrúdù khilali min wisalika anfa'u. àfáàlì wàjúdù inú rẹ̀ wá ń dùn ìwà ń lọ ìwà ń bọ̀ farabalẹ̀ àdákẹ́ lérí òjò èmi ẹsẹsẹ wo àmọ́ Ọlọ́run bùn mí ní nǹkan díẹ̀. èmi ẹsẹsẹ wo àmọ́ Ọlọ́run bùn mí ní nǹkan díẹ̀. ńgbà tá a wà ní Abẹ́òkúta ní nǹkan bíi ìjà àrùn kọ́hún. bẹ́ẹ̀ni. òjò wá sún kẹlẹ́lẹ́ mo ní ẹ dákun mo fẹ́ tọ̀ ní tí mo fẹ́ gbìn fẹ́ wọn gbọ́ ni mo wá wo bí tèmi ti lọ ọdọ mo ní ọmọ ògbómi sẹ́yìn mo wá wí tí mi tẹ́ mo ní òjò Ọlọ́run dáa dúró kọ́rọ̀ sí gbòòrò jẹ́mi ọ̀pariwo àsínì. àgbá òfìfo ní máa dún horohoro kò ní tú wa ká ó lè máa ṣe wẹ́líwẹ́lí rẹ̀ ẹ sáàjì àmọ́ bẹ́ẹ̀ lọ́hùn. àmín. Ọlọ́run ó jẹ́ àparí tán dáadáa kó tó rọ̀. àmín. àfa mi Abdulateef ọmọ Kìjan wà lọ́rin kọ́hún àṣọ òsì mi jọ ìbádùn mi díẹ̀ ó báyìí pé àwọn àlọ́dàkọ̀ lù kan pé Abdulateef ń lù kan yọ wàá dùn mí àmọ́ lọ́n bá ń ṣe ń lù mí náà ni. ìsà àǹtàlà tùrìjà lókè àpòmù wa mẹ́wọ̀n. àǹtàlà tùrìjà lìdá fún ìmúlẹ̀ màtí. ولم يكن المعروف عندك مطمع. ó di méjì. ولا أنت ممن يستعان بجائه. ولا أنت يوم العاشر ممن يشفع. فعيشك في الدنيا وموتك واحد. فعيشك في الدنيا وموتك واحد. وعود إلال من وصالك أنفع. وعود إلال من وصالك أنفع. ìtàkùrẹ́ lọ́rọ́ bá tán. ẹ̀yin àlèwàjúd. ẹ dákun àwọn tí ń kí wọn yẹn nìkan lọ jókòó ẹ lọ jókòó àti bẹ̀rẹ̀ wáàsí. ẹ dákun ẹ wábì kan jókòó àti bẹ̀rẹ̀ wáàsí. ẹ̀yin tẹ́ ń bá wọn sọ̀rọ̀ lójú àyílà sọ fáwọn ìyá yìí kan lọ jókòó àti bẹ̀rẹ̀ wáàsí. Ọlọ́run ó jọ dáa fún yín. àmín. ẹ dákun ẹ lọ jókòó lẹ̀. Ọlọ́run lọ́mọ táwọn àlèwàjúdù yìí fi ṣe rí láwọn àbígbà tá a wà mí náà yìí táwọn èèyàn ní wò lẹ́lẹ́ yàbí. Ọlọ́run ntẹ́ ń rí lára mi tẹ́ fi ń tẹ̀lé mi kí báyìí Ọlọ́run èmi náà mọ̀ àmọ́ Ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́. àmín. ọmọ kan ọmọ kémi mọ wà ní mọ́tò ní Ọlọ́run àjọ máa fa Buhari yìí ni mo ní mélòó lẹ́yà wá fà mí sí. ẹ̀yin àlùwàjúdù àníbọ̀ bá ń bẹ láyé. ìdá àǹtà. bọ́ọ̀ bá ń bẹ oṣù wa wà. látòrìjà lìdá fún ìmúlímàtì. aburú ọmọ bọ̀ kárí ọ̀fi tì í dànù pé aláàjì wọn bọ̀ yìí aburú tá a fẹ́ sẹ́nu lé nìyí ẹ̀yin tá a wá ń wòye ọjà sàbúrú ọ̀hún mọ́ àwárí ọ̀fi tì aburú dànù. ìdá àǹtà látòrìjà lìdá fún ìmúlímàtì. odidi ọ̀gá ọlọ́pàá kan ní bọ̀ jẹ́jẹ́ yìí. wàlámiyẹ́kùn lílmàrúfì ìndàkà mùtìmọ̀. ẹ̀rí nǹkan ayélujára nù odidi ọ̀gá ọlọ́pàá bẹ́ẹ̀ mi ti máa ń mú kinu yóò sì máa sálọ ní kéde dúró láàrin aago ń sálọ nù yóò wá lọ jókòó lẹ́yìn níbì kan odidi ọ̀gá ọlọ́pàá. Ọlọ́run pẹ̀lú ọlá yóò sì gbé ipò lẹ́lòmíì lọ́wọ́ òun tàn wọ́n ìtumọ̀ kúrú láàrin ipò ni ọ̀gá nípa. dákun ayélujára wa jòkó ń bì kan tọ́lọ̀ máa bọ̀ o ṣeun ẹ bá ń sọ fáwọn àlùwàjúrù kan bá ń fa ayélujára síbì kan èèyàn lọ́gàá ni lóko ansẹ̀tì lọ́wọ́ bíi pa àwọn olóṣèlú yìí. إذا أنت لا ترجع لدفع ملمة. àárí ọ̀fi ti aburú dànù. ولم يكن. àárí ọ̀fi lé aburú lọ ládùúgbò yín inú ilé yín ní síríìtì yín
aburú ọmọ bọ̀ kó dé kápẹ́ ọkàn wa balẹ̀ aláàjì ló dé yìí kárí òfin láburú ṣáájú o sínú èèyàn bẹ́ẹ̀. ولم يكن للمعروف عندك مطمع. Abdulateef Kijan ẹyọ kan ní ẹlẹ́ẹ̀kejì àtúwá ọ̀wá ní oore kankan lọ́dọ̀ tọkàn wa lè balẹ̀ sí pé ṣé náà wà láwọn nepa fẹ́ já wọn ò ní já àwọn alájí wa nílé kí wọn ní wọ́n wá jáde pé nepa èló wọn jẹ yín èló wọn di 8,000 sa àtún àmú 2,000 ọ̀dà 10,000 ní ẹ fi náà wọ́n lè ọmọ lọ. àwọn olùlé yìí ò wúlò débẹ̀. إذا أنت لا ترجى لدفع ملمة. ọwọ́nu ẹgbẹ́ fọ́ pátápátá. إذا أنت لا ترجى لدفع ملمة. bọ́ wà nulẹ̀ agbóná janjanjan. إذا أنت لا ترجى لدفع ملمة. alódi méjì ààrẹ ọ̀fi ti aburú dànù 1 o sì lóore lọ́dọ̀ tá a lè jàǹfààní ẹ̀ 2 ẹlẹ́kẹta ńkọ́. ولا أنت o tún wá sínú èèyàn kan tó ṣe pé. ممن يستعان بجائه. ọmọ bẹ́ẹ̀ wọ́sẹ́ àwa lọ́dọ̀ ọ̀nàrẹ́bù ni mi ò mọ̀ yín àwa ni àbúrò alájí àyílà àyílà kan náà ní ọdún fáyà kan ok àwọn kìrìsìtẹ́ntì àyẹ̀dà sọ fún tó bá rí àyílà kó sọ pé kọmíṣánná kó lọ́rẹ̀ ẹ̀ kí mo ti sáyẹn ẹ̀ àwa wọnú lẹ́yìn ò rí bẹ́ẹ̀. ولا أنت ممن يستعان بجائه. àlè róòrè kan pẹ̀lú wọ rẹ pẹ̀lú iyì rẹ. ولا أنت يوم الحشر ممن يشفع. La ilaha ẹ̀yà lùwàjúd àtúwá wò pé injọ́ àlìkìyàmà ò sínú ẹni tí ó sì pẹ̀yàn. mẹ́rin pé gbogbo mẹ́rin ìyàwó àwò kò sí lára ẹ̀dá kan. àfààní jẹ́ yẹ̀yẹ́ rẹ̀. فعيشك في الدنيا. ìsẹ̀mí rẹ̀ láyé. فعيشك في الدنيا. ìmọ̀ lọ ìmọ̀ bọ̀ rẹ̀ láyé. فعيشك في الدنيا. ìmọ̀ sùn rẹ̀ ìmọ̀ jí rẹ̀ láyé. فعيشك في الدنيا. ìmọ̀ wọṣọ rẹ̀ ìmọ̀ bọ́ọ̀lẹ̀ rẹ̀ láyé. فعيشك في الدنيا. ìmọ̀ sinwọ́ rẹ̀ ìmọ̀ jẹun ìmọ̀ sinwọ́. فعيشك في الدنيا. وموتك واحد. àti kọ́ mọ́tì ẹ̀ sínú ayé mọ́ ọ̀kan náà ni. وعود علال من وصالك أنفع. وعود خلال من وصالك أنفع. àfààní bó ti ń bẹ láyé tá a wá rí mẹ́rẹ̀ẹ̀rin lára rẹ̀ tó wúlò fáyé tó wúlò fún wọn nulẹ̀ yín nìyẹn. wàhùdù ìlàlí míwì sọ́ọ̀lì ka ànfààrù. ọwọ́ tá a fi ta yín ká mú nlẹ̀ báyìí ọlọ́njọ́ da fáfá mi. àmín. ọwọ́ tá a mú nlẹ̀ tá a fi ta yín báyìí ó sì ṣàǹfààní ju kọ́ ọmọ bẹ láyé lọ. min wisalika anfa'u. torí ọwọ́ ní láǹfààní ó fi yọ ẹran tó há ọ lẹ́yìn ó ti bí àbùkátà rẹ kó tó sọnù. ẹ̀yin àlùwàjúd ńlọ́wájẹ́ ń béèrè pé ǹjẹ́ mùsùlùmí ni ọ́ bọ́ ọ bá ti ní nǹkan kan nínú ilé tó gbójúlé èsè mùsùlùmí lẹ́yìn ọlọ́run gbogbo ẹni tí ń bẹ ní ìkóni la ilaha illallah. la ilaha illallah. ní táwọn kírísítẹ́nì tí wọ́n fi lágbára jù á lọ́nu ẹ̀ lè wí kí àyè mi. la ilaha illallah. pásítọ̀ wọn mọ̀ béèrè ní pé can I hear somebody shout hallelujah wọn ó sì hó lọ́yàn kan ẹ ò bá ti pọ̀ inú rùn ẹlòmíì. La ilaha illallah. la ilaha illallah. ẹ wá pariwo ọlọ́run pé Allahu akbar. Allahu akbar. ẹ̀mẹ́ta lẹ́wìn ìwọ̀n tún wí kan sí. Allahu akbar. ẹ wá wí ẹlẹ́ẹ̀kẹta bí kọ́lọ́wọ́n dá ọlọ́run. Allahu akbar. ẹ̀yin àlùwàjúd ẹ dúró ti ọlọ́run ọba yín ẹ gbọ́dọ̀ yẹ̀ ẹ gbọ́dọ̀ gbò bọ́ ọba ti dúró lójú kan tọ́ ọba ti gba nǹkan mi gbọ́ even if you are a Christian or Muslim àwa àtàwọn kírísítẹ́nì ọlọ́run kan oṣù là ń jọ ń pè
kírísítẹ́nì a ní ọlọ́run ọba o ọlọ́run olúwa wa mo tẹ́ ọ méjèèjì sí bàbá orí tó ọlọ́run mi má jẹ́ kó bàjẹ́ sẹ́ni bọ́lọ́run ó tún wá ń rẹ́spẹ́kìtì ọlọ́run orí tó ọlọ́run ẹ má jẹ́ kó bàjẹ́ ẹ̀rí báwọn ọba wa ṣàdúrà ọlọ́run là ń ké sí Allah. ibi àti yàtọ̀ ní kuranu àti báíbùlù tí wọ́n pọ̀ ẹyọkan kuranu tiwa báwùsá òkè bí òkè wú àwùsùbìláyì náà ni ó wì bí ibu ọba kéwú àwùsùbìláyì ni ó wì ìgbéraфẹ́ kéwú àwùsùbìláyì náà ni ó ké fati àkànyìn náà ni ó sì fi wọ̀run fún wa kò lè ké nǹkan mi ibi àwa ti papọ̀ nu àmọ́ wa pẹ̀lú wọn àìsàn oníjà talẹ̀ tó lè gbìjà ọlọ́run dúró mi wá dúró wá mọ̀mọ́mọ́ fáànì ẹni méjì dáadé yóò ti máa fi lógo mi ń jẹ mùlá orí ti ń dán. Idha anta la turja. Kò ní dáa fún ẹni tó rí pé wọ́n ń kọ́sẹ̀ ń ní sì ń da bó ń tọ̀wọ́n tinú wa ń bì. Lidafui ulimati. Ìwọ kọ dára rẹ ọ̀kan tébù ń bẹ́yìn èèyàn ń bẹ́lẹ̀ wọn kọ́pì ẹ̀. Walam yakun lil ma'rufi indaka mutma'un. Àdàbíyà ló ti kéwù àsọmọ kéwù mi tiẹ̀ tún ni. Àwọn àfa ìrántí àwọn tá a bá kọ́ mọ́ gbàtà ń bẹ́ ń kíláàsì òsè wọn Ọlọ́run ti bá mú ọ. Gbogbo ẹni tó bá ti fẹ́ pè mí wá sí gbogbo ẹni tó bá fẹ́ pè mí wá sí bẹ́ẹ̀ bá ti rẹ́lẹ̀ yìí ẹ sì lọ́ọ́ wá agogo èèwọ̀ àwọn méjèèjì agogo èèwọ̀ làkọ́kọ́ agogo èèwọ̀ njọ́ tí nǹkan le òun lọ jáde pé ibi bọ̀ njẹ́ ọba ṣe Buhari kò sí òun náà tọrọ ọmọ kéwù mi ni nǹkan ti wá tutù kí wò ó tó dé àìbá àmọ́ irú ẹ̀ tún wá lè wáyé ẹ̀yin wá ta gbogbo ìwọ́jọ́ máa wá ẹ máa gba back to sender fún wọn. Idha anta la turja. Lidafui mulimati. Allahu Akbar. Walam. Ó lè kú torí ìrẹ́ yìí. Nǹkan wá dé. Ọ̀dà àjẹ̀mbá wa sí débi kan náà ìwọ̀n bí ọ léèrè ǹjẹ́ mùsùlùmí ni ọ́ ọlọ́wọ̀n oníjọ́rọ̀ rí ọ́ dàrú ọkùnrin yìí. Amina. Sẹ́lẹ̀ kò yín náà àfàlẹ̀ yín náà. Abu subhanallah. Allahu Akbar. Allahu Akbar. mi bá ṣe dá kí n gbowó yìí lọ́wọ́ rẹ̀ àmọ́ nígbà dásápò. bíi ti báwọn kọ́ mo lówó èmi yẹn ṣàṣehàn ni wàláì mo ní owó adúgbò ẹ̀rọ ọlọ́run. ìwà ń béèrè ẹ̀yin alwajud hal anta muslim ṣé mùsùlùmí ni ọ́ bira rẹ léèrè àyílà kábìrà wa léèrè ǹjẹ́ mùsùlùmí ni á ẹlòmíì ọ̀sẹ̀ tí ń fi ń wẹ̀ èèyàn ni wọ́n ikùn àwọn èèyàn náà là ń jọ ń kírun mọ́sálásì ẹlòmíì tọ́ba gbáradì tán óńdè tí ń lò àwọn èèyàn ni wọ́n fi ràn ṣé mùsùlùmí lòun náà ẹlòmíì bàbá sálámà tán mọ́sálásì ìwọ̀nù lé lọ yóò ìsáré geri odó yóò tún wá júbọ àwọn ìyá lẹ́yìn ìgbà tó ti júbọ ọlọ́run tó dá àwọn ìyá tán àwọn ìyá dá sáwọn òyìnbó yìí kí wọ́n lè ṣe àwọn tán fi tí wọ́n jẹun àwọn òyìnbó yìí tán bá rájẹ tí wọ́n họ. ẹ bá bẹnu fíìmù wọn wá síbi tòótọ́ ẹ̀jẹ̀ làwọn máa ń mu ìyí bẹ́ẹ̀ bá rájẹ ẹ̀yin lè dúró. إلهي لا تعذبني فإني إلهي لا تعذبني فإني ìtakùrẹ́. Naam. dúró ná àfàlù wàjúdù ó lóun fẹ́ kí n sọ̀rọ̀ lórí àwọn artist lónìí.
قالوا ẹlẹ́kùn ẹ̀ farabalẹ̀. ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة bẹ́ẹ̀ni ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. bàbá wa mudiru markas. رضي الله تعالى عنهم. ọlọ́run jẹ́ àárín wọn pẹ́. آمين. bàbá wa khalifatul adabiya. أدام الله حياته. ọlọ́run jẹ́ àárín wọn pẹ́. أدام الله حياته. bàbá wa shuglul. bàbá wa saubana. أدام الله حياته. gbogbo àwọn ẹni ọlọ́run bàbá wa algamawi. ọlọ́run jẹ́ àárín wọn pẹ́. ọlọ́run wọlá wọn má dá wa lẹ́bi láyé. إن الذين قالوا ربنا الله ثم استقاموا. ẹ̀yin jàmáà tẹ́ wá gbọ́ wá sí ọlọ́run ní dájúdájú àwọn tí màá wí pé Rabbuna Allahu ọlọ́run òun lọ́lọ́run wá. ربنا الله. ọba náà òun lọ́ba òní wá. ربنا الله. ọba tá a rí a sì gbàgbọ́. ربنا الله. ọba tá a mọ bí ó wà tòun tà í mọ bí ó wà àgbàgbọ́ bẹ́ẹ̀. ربنا الله. bàbá gbọ́ lóhùn gbọ́ ẹ̀yin aláwẹ̀ ẹ̀ wo àlè jẹun. ربنا الله. bàbá sì jẹ́ ta ni ó pe amọ̀ jẹ́ kò sólùwẹ̀ àmọ́ àmọ̀pọ́lọ̀ lórí amọ̀ jẹ́. ربنا الله. àwọn tí mò ń wí bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà wọn bá wá wí bẹ́ẹ̀ tán thumma istaqamu wọn wá dúró lérí ẹ̀ wọ́n dúró dédé lórí ẹ̀ wá bíra rẹ̀ léèrè ǹjẹ́ o dúró dédé pẹ̀lú ọlọ́run. Allah. bíra rẹ̀ léèrè ǹjẹ́ o dúró dédé pẹ̀lú ọlọ́run. Allahu akbar. ọkọ lọ́dọ̀ ìyàwó ẹ̀ ǹjẹ́ a dúró dédé ìyàwó lọ́dọ̀ ọkọ ǹjẹ́ o dúró dédé Allah. ọ̀rẹ́ pẹ̀lú ọ̀rẹ́ ǹjẹ́ o dúró dédé. Allah. innal ladhina. إن الذين قالوا ربنا الله ثم استقاموا. ọlọ́run láwọn tí máa wí bá ń pè ọlọ́run lọ́lọ́run wa wọn wá dúró lórí ẹ̀ wọ́n wá sincere pẹ̀lú ọlọ́run wọn. kí ló wá wí. تتنزل عليهم الملائكة. ọlọ́run nígbà wọ́n ti dúró déédéé tí wọ́n yà á bò mí ni wọn ò lóòka tí wọ́n bìlífù ju ọlọ́run lọ wọn ò ní kankan tí wọ́n gbàgbọ́ ju ọlọ́run lọ wọn ò lé sunulé tí wọ́n gbàgbọ́ ju ọlọ́run lọ Allah. wọn ò ní kankan wọn ò bọ omi wọn ò bọ igi wọn ò bọ òòṣà wọn ò bọ malangidi gbogbo ohun tí bá ń ṣe wọn wọn sì gbà pé bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ ọlọ́run ló ti wá àwọn tí tó gbà báwọn tí máa wí báwọn. تتنزل عليهم الملائكة. ọlọ́run ní màláíkà ó sọ̀kalẹ̀ lé wọn lérí. ألا تخافوا. màláíkà ni tó bá sọ yọmọ wá wí fún wọn pé Allah takhafu ẹ má bẹ̀rù. ألا تخافوا. Allah takhafu ẹ̀rí bọ́lọ̀ ń lo gbólóhùn ní fún wa lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́ báyìí. wọ́n ń pààyàn ní Jọ́ọ̀sì wọ́n ń pààyàn ní Mẹ̀dúgùrí wọ́n wá Bùjá ní wọ́n ju bọ́ǹbù. Olúwa ta ló lè gbèjà. ألا تخافوا ولا تحزنوا. Bọ́lájí ni ọmọ kéwù mi tí mo kọ́ ni Allahu àmọ́ London lọ́lọ́run ni ọmọ gbé. Alhamdulillah. Ọlọ́run ní jẹ́ àlùbáríkà rẹ̀ lọ́lẹ̀ láíláí. Àmín. Ọlá àfáà mi. Àmín. Inshallah lọ́jọ́ kó kíbi ṣe wá sí tán. ọ̀sán náwó London kù bó ti ṣe wá lọ tó ní fún mi àmẹ́mẹ́ lórí inú ọ̀sán náà ti kéwù tí mo kọ́. إن الذين قالوا ربنا الله ما استقاموا. ọmọkùnrin kan bẹ wọn a máa pè ní Badmus ọmọ Ìlọrin ni ó fẹ́ràn àtúnṣe tí ọ̀dà Allahu akbar. ìwà dàmà ìwà ń dùn mí pé wọn ọmọkùnrin náà dùn ní tọ́ba pè mí lẹ́mẹ̀wá báyìí alájì ẹjọ́ torí Ọlọ́run ẹ má wí kankan nígbà tí nǹkan fi gbóná ẹ mọ fọlọ́ mọ fàáfà yín bẹ́ẹ̀ àáfà mi náà ti ní dákẹ́ kò sí kankan mọ́ gbogbo àwọn tẹ́ ń wí àti dọ̀rẹ́ à ń pera wa kò sí kankan gbogbo ẹ̀ ti tán ìwà tí ìmọkùnrin náà dùn ní Badmus ní jẹ́ Ọlọ́run wà tún àti ọkùnrin yín wà á mọ̀. Insha Allah. àwọn tí màá ṣerú ẹ̀. تتنزل عليهم الملائكة.
àti muslim àti kírísítẹ́nì tá ń tọ́ lọ́hùn gbìjà kò sí. ta ló tó ọlọ́hùn gbìjà yín àlùwàjúdù kò sí. Allah. bọ́ọ̀lù tó tọ́ fẹ́ gbìjà ọlọ́hùn gbogbo àmì là ń rí tòun ti bẹ́ẹ̀ àgbọ̀. Allah. ẹbí malẹ́kọ̀ọ́ ó gbé kuranu wáyé wọ́n tún wá bímọ òun inú ilé àwọn oníjésù kọ̀ wá lè Ramoni kò sí wá lè Isa ọlọ́run fẹ́ kọ́ máa jẹ́ sáyìn ayé wọn ọlọ́run. Allah. wọ́n ti bí ọmọ tó ṣe pé gbogbo okùn rẹ̀ la ilaha illallah. Muhammad Rasulullah. àti rí masalasi tó ti ń kírun lẹ́yìn ẹ̀ báyìí la ilaha illallah ó sì àfíà tẹ́ ẹ bá wá súnmọ́ tẹ́ ẹ bá fẹ́ wò yóò wá tóbi tẹ́ ẹ bá ti kó bẹ̀ tán yóò tún wá kiri padà. ẹ lọ wo lẹ́ Yaman nínú gbẹ́nu oko lọ́nà ibi táwọn àgbẹ̀ ń gbà igi sì ń húbọ̀ ẹ sì ń kọ́ la ilaha illallah ọ̀nà táwọn èèyàn wá ń gbà ó wá filẹ̀ ó wá bẹ̀rẹ̀ Muhammadun Rasulullah. Allah. tòun ti bẹ́ẹ̀ àgbọ̀. innal ladhina qalu rabbuna Allahu thumma istaqamu. àwọn tí ń pè mí ọlọ́run lọ́lọ́run wọ́n wá dúró lórí ẹ̀ wọn ò yà mọ́ ó kírun tó geri edu ọ̀wá lọ́ọ́ jòkó ìgbà yá àwọn ajíbọ́lá ọmọ ẹdun eré ìwọ àti ajíbọ́lá yá eré yín ọ̀dà. anta muslim. èwo ní jẹ́ ajíbọ́lá lẹ́yìn ọlọ́run ọ̀gbà la ilaha illallah gbọ́nù. Muhammad Rasulullah. bọ́ọ̀ bá gbọ́ ọlọ́run gbọ́ ìwọ náà ní la ilaha illallah. la ilaha illallah. alájà ẹ máa má di ẹ wá àwa di nídìí bọ́ọ̀ bá serú ẹ̀ ń sẹ́ ọlọ́run ó di ìbàdí tiẹ̀ náà gbọ́dọ̀ kìámà. arọ́bìlà fẹ́ ṣe fún yẹn lọ má di ẹ wá wọ́n wá mú pákẹ́ẹ̀tì abẹ́rẹ́ wọ́n wá ń rí ìbọn adìẹ àkùkọ́rọ́ náà fún adìẹ wá ń ké họ wọ́n sì rí mọ́ ẹ̀mí ẹ̀ sì fi bọ́ wọ́n wá lọ sọmọ́gi wọn lárọ́bì. àwọn alájì ń jáde òde àkọ́kọ́ jà wọn lẹ́yìn arọ́bì àjàgbé pa wọn pátápátá. innal ladhina qalu rabbuna Allahu thumma istaqamu. arọ́bì lẹ wá ṣe ní àbí afábí. tatanazzalu alayhimul malaika. ọlọ́run ni wọ́n sọ màláíkà kalẹ̀ fún wọn. alla takhafu. yóò máa wáyé fún wọn pé ẹ má bẹ̀rù ọmọ Nàìjíríà ẹ jẹ́ àṣàdúrà àmọ́ bí à ń lọ anything can happen. wọ́n ń para wọn ìdọ́dọ̀ wa àfi ká máa bẹ̀rù. bí ọlọ́run ṣe ń lé Haúsá kúkú ni ebi lára Nàìjíríà ni. àfi ká papọ̀ ká pe ọlọ́run ẹ̀rù wa ń ba èèyàn. wọ́n ń dú èèyàn bí gbà tí wọ́n ń dú màlúù afẹ́ dú màlúù gan-an rẹ̀ ń ṣe wá ká tó wá pé a human being a sì ń dún bí gbà tá à ń dúnra kí wá ṣe méjì mẹ́ta ẹ dún yẹn lọ bí 100 méjì bẹ́ẹ̀. aláboyún wọn ò jẹ́ òbí àgbà wọn dún nú ẹ̀ wọ́n dún tán wọ́n wá lànú ẹ̀ wọ́n gbọ́mọ. àwọn tí ó lò lọ́ọ́ lò ẹ wọnú ayé kan ṣoṣo yìí náà. àwa àwọn tí ń wá ń ṣiṣẹ́ bí wọ̀nyí làájọ́ ń ṣe la ilaha illallah. lọ́lọ́run wá tètè yẹn rí ẹ pé innal ladhina qalu rabbuna Allah. innal ladhina qalu rabbuna Allah thumma istaqamu. president Nàìjíríà ìparí ọ̀ka rárá deputy governor ní Kaduna ní ìlú tiẹ̀ wọ́n ní bí wọ́n bá bí ọ̀rẹ́ máa bọ̀ wá dá sí gbogbo ilé pátápátá wọ́n dáná sun ìparí ọ̀ka lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn governors tá a ní gbogbo state ipa tiwọn ọ̀ka security àmọ́ káká jíwó kó gbogbo àwọn tá a kó dà sí out of assembly ipa tiwọn ọ̀ka kí wọ́n gbé bẹ́ẹ̀ bá lè ṣe ẹ̀jẹ̀ àtúká àmọ́ ipa wọn ká kí wọ́n ó jòkó gbogbo cabin bisikíìtì Nàìjíríà wọ́n jẹ́ tán pátá àti mílíkì àti bọ́ǹfìtà ọ̀rọ̀ ṣẹ́jú kan tí kọ́ǹpútà bíi 10 ẹ sì wá rí dìdìdìdì. Nàìjíríà wa ń dàrú ẹ̀ fi wá mutí ẹ̀yìn house of assembly
bọ́ ọba jòkó tó jókòó báyìí tó ṣe mítìn tó sá ti jòkó náà tí wọ́n rí ọ̀pọ̀ wá 300,000 ni ọba àmọ́ sùn báyìí sọ ọ sáwà asómi ò tiẹ̀ gbébò nù wọn ẹ̀yin aláṣẹ Nàìjíríà yẹ̀yẹ́ yín asómi ò gbébò wọn lẹ́yìn tí ọba fẹ́ ká ṣe kínní kọ́ náwó ẹni tí ọba fẹ́ ká ṣe kínní kọ́ náwó ní tí wọ́n sì ń wí ọ̀dà kọ́ wá sẹ́ni ọ̀nàwó èyí tó wà lẹ́yìn wọn ni yes ẹlẹ́jọ́ kò tí wàá fọ ẹgbẹ́ ọgbọ́n tí wọ́n wí ni ó ní kí n wọ́n wí ẹ wà wọn sínétọ̀ wa ẹ wo sínétọ̀ Nàìjíríà ẹ wá travel out ẹ lọ bí táwọn ọmọ Nàìjíríà ń kó wa jí lọ ẹ̀yin aṣáájú Nàìjíríà wàláì ọlọ́wọ́n jẹ yín yà àfẹ́ntọ́ bá sí dáadáa nu wọn lókun ẹ lọ ọmọ Nàìjíríà ẹ lọ Amẹ́ríkà pọ́tùrì adìyẹ làwọn ọmọ wa mi ń sùn ọmọ onílé ọlọ́nà ó travel out because he's looking for money he want to be something ọwọ́ ajáde ọlọ́lọ́lù ni wọ́n ń sun ojú orin rélùwé omi ń sun bí wọ́n ti ń sin díẹ̀ ẹ dákun ẹ wò kú òyìnbó ààyè òyìnbó gan ǹjẹ́ ọba yẹn lẹ́rù bẹ́ẹ̀ bá rí Russian àmọ́ Russian tẹ́ bá rí wọn ààyè wọn gan bá yẹn lẹ́rù kátó wá kó ku òyìnbó bó ti ṣe wọn gangan nìyẹn ọmọ Nàìjíríà yóò ṣàjẹun òkú olókùú bó ti ṣe yín wà ń bọ nìyẹn àwọn ọmọ wa dì mọ́ la ilaha illallah ẹ wà wọn ṣáájú Nàìjíríà tí ń fọmọ Nàìjíríà jìyà ẹ wà ara já àwọn arákọ̀wé wa ń gun mọ́tò nínú họ́mà ajábọ́ nínú họ́mà mọ́ wá níbo wọ́n ń gbé lọ wọ́n ní lọ síbítù ẹ̀yin aṣáájú wa ǹjẹ́ kúure báyìí ajá ń gun họ́mà àbúrò bàbá rẹ̀ ń bẹ lábúlé kò gun họ́mà àbúrò ìyá tó bí ọ sáyé ìwọ sínétọ̀ ń bẹ lábúlé kò gun họ́mà tísà tó kan tó fi di ń tọ́ da ẹsẹ̀ ní rìn lábúlé ǹjẹ́ ọ̀ràn tí wọn. Did you remember them? ẹ wàá jókòó kalẹ̀ gbogbo owó wa lẹ́kọ́ náà tán hospital tiwa olóògùn tí yín lóògùn ẹ̀ ńlá Amẹ́ríkà nù bẹ́ẹ̀ rí bá fọ yín bárabá ro yẹn ńlá Amẹ́ríkà nù àwọn mẹ̀kúnnù tá a dìbò fún yín tẹ́ ẹ fi débẹ̀ wá ń kú lẹ́yọ kọ̀ọ̀kan ẹ̀ sì ń wò wá ọ̀nà express mọ sọ́nbi tá a ti ń bọ̀ yìí mo ní nípa kúkúrú nípa gúngùn yìí àwọn aláṣẹ wa ò tí ì rí àwọn gómìnà sí wa ò tí ì rí àwọn sínétọ̀ tí ń kọjá ń bẹ̀ ń bọ̀ wọ́n tẹ̀ ti kọjá ń bẹ̀ òun pléènì wọ́n ń gùn pléènì ni wọ́n ń gùn bọ́n báyìí tún lọ ó dọ̀bò tún gbọ́dọ̀ mú wọn ẹ wò yà lára ọmọ Nàìjíríà ńgbà lọ Ghana àbí Afọlábí kátó ṣe wá sí ní Kaolin mọ́ wá ní ẹjẹ́ àṣẹ fàájì lọ president wọn wá ń bọ̀ president nìkan àti mọ̀sí nìkan wọn ò sì ṣe wọ́n wá lọ tán mọ́ níta náà ilé ìtẹ́lẹ̀ wọn ni president inú mọ́ ní làálàá náà December sójà ọgbẹ̀rún ni wọ́n wà wájú sójà ẹgbẹ̀rún lẹ́yìn tó yẹ kí wọ́n pa ń bẹ̀ pé àwọn olè tí ọjà gbádùn tó lédè Nàìjíríà ni wọn ò ṣe bẹ́ẹ̀ ẹ wo Nàìjíríà bàbá wa ní lẹ́yìn Ọlọ́run àwọn wo lọ kọ́ wa Nàìjíríà bí Nàìjíríà ti ya ìhànà tó àtolówó Nàìjíríà tọ́ọ̀gì ni wọ́n ọlọ́lá Nàìjíríà tọ́ọ̀gì ni wọ́n àwa tí wọ́n ń ṣèjọba lélẹ́rí tọ́ọ̀gì àwọn tá a gbé bẹ̀ pé ẹ máa ṣèjọba wa tọ́ọ̀gì ni wọ́n ìyà ń jẹ ọmọ Nàìjíríà táwa lọ́lọ́hùn wa lẹ́yìn Ọlọ́hun tá a mọ̀ Ọlọ́hun wa kejì àwọn sójà tó dúró yìí la ilaha illallah àwọn sójà Ọlọ́hun ní ká iyì kúrò lára yín láyé iyì ń bẹ lára sójà kọ́ra wọn ò ní iyì déwájú Ọlọ́run ni à ń bọ̀ láti Ìlọrin lánàá mo rò pé ọ̀gá wọn ní ń bọ̀ ó dọ̀pù wa mú mo ní dírẹ́fà wa tẹ̀lé ọkọ̀ wọn má súnmọ́ fún wọn sórí pé má sí ń gọnù lẹ́yìn má súnmọ́ fún gáàbùrà àmọ́ súnmọ́ yọ ìyá wa mo rò pé ọ̀gá wọn ni wọ́n ń gbé bọ̀ bóyá wọ́n fẹ́ fly bíbá yìí ni àmọ́ la ilaha illallah bọ́mọ mi bá lóun ó ṣe sójà yín sì yọ̀ọ̀dà fún kó ṣe lánàá mo ti ṣàdúrà pé bọ́mọ mi kan bá lóun ó jọ yín sójà yín sì ní máa lọ kí nà sáyà kú lásà tá dandan ní kọ́kọ́ ọjà àfa sẹ́ni nígbà tí àwọn méjì bọ́ọ̀lẹ̀ àfàgà ni nígbà tí àwọn méjì bọ́ọ̀lẹ̀ ó ní agbára ọba àjẹ kọmíṣánná fọ sọ̀kalẹ̀ báyìí láìla wọ́n lè kàn sọ̀kalẹ̀ mọ́tò rẹ̀ sì bàjẹ́ sáré sà jábọ́ kí lọ́kàn wọ́n ti dúró ni wọ́n ní ọ̀ ń bọ̀ báyìí wọ́n fi ń paṣọ wọn máa bọ́ọ̀lẹ̀ lẹ̀ báyìí ẹ máa bọ́ọ̀lẹ̀ lẹ̀ àwa náà látọ̀ kankan nìyẹn ó ku òpó náà mẹ́rin bọ́ọ̀lẹ̀ lẹ̀ mo tó máa pa àfa àwọn nà
bọ́ọ̀lẹ̀ àwọn eléyìí tayọ ńgbà náà kínní kan wọ́n ti di gbogbo báyìí àwọn lọ ga báyìí bulletproof gbogbo tọrọ ga wọn wọ́n ti wò pé àwọn Boko Haram lè pé kínní kan àwọn ọjọ́ tán bẹ́ẹ̀ ni ọ̀gá wọn wà nù mọ́tò wàlá ìtàlá ìsúnmọ́bì láyé àwa ń bẹ̀ ń wákàtí kan àbí àfàgà ni wọ́n ti lọ àárín wọn mọ́ mo ní nánu àwọn ọlọ́run wà kejì lórí ilẹ̀ Nàìjíríà nù ọlọ́run ọba àkọ́kọ́ sójà lọ́lọ́run wà kejì èèyàn jẹ́ fọwọ́ pa ìdá sójà lójú níbi ẹ bá ti lu sójà kan pa bẹ́ẹ̀ bá bọ́lọ̀ ń bá kẹ́yàn kókó ń bẹ̀ ní tọmọtọmọ ẹ mú sójà kan ẹ pa ládùúgbò ni kẹ́yìn ó kókó ń bẹ̀ tọmọtọmọ ni torí wọ́n pa ìsínlé wọ́n pa kò sójú mi wọ́n pa mo sùn ní ìmọ̀gbà náà wọ́n pa àmọ́ àwọn ọlọ́pàá àríwọ̀n mi tọ́ra ti dára kan náà wetin you carry ní tiwọn àwa náà sì ní mo kárí ẹgbà 20 labádọ̀ rẹ̀ àwọn eléyìí ọ̀gbàgbò bọ́rọ̀ bá yíwọ́ tán ni wọ́n kó àwọn jáde wá ẹ bá ń pè ànígbà wọ́n ọ̀rọ̀ kó wọn wá wọ́n yìí kọ́kọ́ sakọ sí yàn wọ́n tírẹ́nì wọ́n kọ́ dúró báyìí ni bẹ́ẹ̀ bá ti bọ̀ lẹ́nu wọn pé Isaac ó dàbí pé wọ́n ti kó àwọn kìíní jáde o àmọ́ tó bá ṣe pé ọlọ́pàá ni àwọn èèyàn bá rí ọlọ́pàá Nàìjíríà mi láti kíni ìbọn ọlọ́pàá ni nígbà tàbá débẹ̀ ń ṣe àpá wa ni wọn náà àdúrà yìí bọ́lọ́kà bá ní láwọn jíde tọ́ kí ló dé lẹ́nu ọ̀nà wa la ti sọ̀rọ̀ àmọ́ tí sọ́jà bá ní na wetin you dey talk ẹni tí ó fèsì òsì kálukú ọ̀họ́ ni àfa lọ́dọ̀ sójà mọ ẹnìkan tẹ́ ń pè láàfa ẹ̀yin jàmáà ẹ dákun àtijọ́ lọ́wọ́n ọba nù yán ilé òjì àgbádùn lórílẹ̀‐èdè Nàìjíríà bí mo ti lọ́nu Nàìjíríà ò nísinmi àwọn aláṣẹ wa sì ń gbádùn kọ̀ọ̀kan wọ́n pa nísinmi sẹ́rílẹ̀èdè láwa yìí orílẹ̀‐èdè láwa yìí ni yà ń jẹ wá làwọn aláṣẹ wọn mọ̀ pé yà ń jẹ wá ara ni wá àwọn ń gbádùn àwa ń jìyà ilé ìwé táwọn ọmọ tí wọ́n ń lọ kọ́mọ tí wọ́n ń lọ ẹ̀yin lẹ sì dìbò fún wọn ẹ̀ wò yá ti ń jìyà ni èrò ló yẹ kẹ́ ẹ máa san lówó yunifásitì kò yẹ ká máa san ju 25,000 naira lọ ní yunifásitì àwọn aláṣẹ wa ta ní olè ni wọ́n àwọn aṣáájú wa olè ni wọ́n àpò ara wọn ni wọ́n ń rán kò yẹ ká san ju 25,000 naira lọ ẹ lọ wo Libya bí ibà ti pé Gaddafi ọlọ́run kọ́ kẹ́kọ́ gẹ̀ ọ́ sàṣejù pé wọ́n ní ó kò tí ò kó ó ṣe nǹkan tó yẹ pé 100 years to this time àwọn ọmọ ìlú ẹ̀ ò lè suffer wọn ò lè suffer àwọn ìjọba ti wá àrí ọmọ wọn ni wọ́n ń sá ọlọ́run wá ń gba ẹ̀san ọmọ tí ń mu kokéènì ọmọ wọn ni ọmọ tí ń mu gbaná ọmọ wọn ni ọmọ tí ń gbowó subsidy tí wọ́n mú ọmọ wọn ni ọmọ tí wọ́n kódà sí kirikiri ọmọ wọn ló kún bẹ́ẹ̀ ọlọ́run wá ń gbẹ̀san ọlọ́run ọmọ Nàìjíríà látàkà fún ẹ má bẹ̀rù èmi ọlọ́run bẹ́ẹ̀ wàlá tahasanu ẹ sì má bàánú jẹ́ ntòní bọ́ọ̀ bá tì ní lónìí tọ́jú ìyá rẹ̀ dáadáa ẹni wọ́n tọ́ bá ní ìyá rẹ̀ ó ṣàdúrà fún ọ ó jẹ èèyàn gbogbo mo ti jẹ́ lónìí àdúrà ìyá mi náà kún tààfà mi ṣáájú tí ìyá mi ti ń dì nígbà tí ìyá mi múra tí ó kú èmi nìkan máa wà lọ́dọ̀ ẹ̀ mo wá gbé nǹkan mi lọ́wọ́ wá ní Buhari mo ní náà ó ní gbogbo nta ṣáájú rẹ̀ nínú ìwọ náà ó ní òkìkí ó sì wá lókìkí tí ń bá kú tán mo ní ẹ fẹ́ kú ni ó ní ṣàdúrà ni wọ́n sọ tán wọ́n wá fàdúrà lé mo wá ké tán torí ọ̀là láwùrà ni ìyá mi wí wọ́n ní ọ̀là láwùrà gbogbo tí mo tọrọ fún Ọlọ́run yóò ṣe bẹ́ẹ̀ fún bọ̀dá rẹ̀ náà àtàbúrò yín obìnrin mo ní àmì à ń ké láwùrà tán ọwọ́ wọn tí mo dì mú táwọn náà di tèmi mú ọ̀hún wa lose mo lọ parí mo ní ìyá ti lọ ìyá mi lọ tán mo wá gbòòrò wọn wá ṣe tọ̀ torí nígbà tá à ń sunkún àwọn kan pé ẹ má sunkún mọ́ bí tí mo dé ààbọ̀ débẹ̀ láti bí ọdún bíi mẹ́wàá mo wẹ̀yìn ń orí ẹni kankan ẹ wá ní mọ́ burú ẹ wá ní mọ́ le
bàbá mi tún wá kú àwọn kan ń wí inú kọ̀rọ̀ yàrá wọn pé fẹ́ǹsì Buhari wó mọ́lẹ̀ ya wèrè fẹ́ǹsì tó ti mọ kalẹ̀ kó tó lọ bí ìbá ti pa bàbá mi ti ń kì mí mo burú púpọ̀ ó tún wá sàsọ́lẹ̀ fún mi kó tó kú bí ìgbà tí wọ́n ti mọ̀ pé àwọn fẹ́ kú wọ́n bá jẹ́rọ́ bí ọ̀jẹ́rọ́ àwọn ọmọ àfa mi súnkẹ́rẹ́ nù lọ́ọ̀kan àfa mi ní àwo fìyín lẹ̀ ń jọ́ ká àmọ́ kè é yá gbogbo ẹni wọ́n bá sọ̀rọ̀ sí ọ láyé àlùbáríkà tó rí lára mi tó ọba dáhùn ọlọ́wọ́n kà kú ẹ rí pé nǹkan dé wọ́n bá kí mi lọ́rọ́ bá rí no comment àfa mi ló wí bẹ́ẹ̀ ọ gbọ́dọ̀ gbin rahimahullah àfa mi sàsọ́lẹ̀ ta ló wà lè dàbí àfa mi mọ́ yẹ ìròyìn àfa mi díẹ̀. likulli azimi sha'ani asilun mukarramu. bàbá ń pa àfa kan ní sùúrù rẹ̀ ò lè tó tó níwáàsí àgbáyé bàbá ń pa àfa kan ó ní ìmọ̀ lẹ́yìn àwọn bàbá àwọn àgbàlagbà wọn ni ní sàwọ́ àwùtà àfa mi kò sólú ẹ̀. likulli azimi sha'ani azilun mukarramu. ìdá gẹ́gẹ́lẹ́ mo dúpẹ́. ilaykum hayata shayhi asilil mukarramu. kéèyàn láàánú ìsá gẹ́gẹ́lẹ́ ọ̀kan làáfà mi pẹ̀lú àánú ọ̀kan làáfà mi àfà mi láàánú púpọ̀. Allah. ó sì fún mi ní nǹkan púpọ̀ láwọn nǹkan tí í jẹ́ likulli ọmọ akéwúrà kò tọ́jú àfa rẹ̀. azimi shani azilun mukarramu. gbogbo pilẹ̀ láyé ń bẹ fún gbogbo ẹni ó bá ga láyé ìpìlẹ̀ ni mo rò wọ́n ìpìlẹ̀ ló ro àfa mi ìpìlẹ̀ ro àfa mi púpọ̀ àyíbò ló ti wí. likulli azimi sha'ani azilun mukarramu. ilaykum hayata shaykhi azilil mukarramu. ọ̀ya ìtakùrẹ̀ àfa ní ilaykum ẹgbà ẹ̀ tẹ́ bá fẹ́ béèrè ẹ bá fẹ́ sọ̀rọ̀ nípa àfa mi ilaykum ò ní pé ọ̀dọ̀ wọ̀nyí àbí ọ bọ́ sọ́dọ̀ yín ilaykum ẹgbà ẹ máa fọ́n kí ẹ tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ nípa oníwàásí àgbáyé. hayata shaykhi ìsẹ̀mí àfa mi láyé. asilil mukarramu. ìpìlẹ̀ tó lápọ̀nlé ni bàbá rẹ̀ wàlíyìí Ọlọ́run ni ó tó wà bàbá rẹ̀ tó wà sẹ́rù sí wàlíyìí Ọlọ́run lọ́jọ́ lọ́wọ́ oníwàásí àgbáyé orí bá ń gbogbo ntọ́ bá kọ́ kéwù ńlá lùbáríkà ìyẹnjú ni àwọn kan tó ń bẹ nínú ọmọ kéwù oníwàásí àgbáyé wọ́n ju èmi lọ wọ́n mọ kí sàkéwù. rahimahumullah. nínú. hayatuka ìsẹ̀mí rẹ̀. ya abdulrahimi azizatun. àfàmì oníwàásí àgbáyé aziza ìsẹ̀mí rẹ̀ ìsẹ̀mí tó ń wọ́n ni. wa khuluquka bainal alamina mu'azzamu. oníwàásí àgbáyé ìwà rẹ̀ láàrin ẹ̀dá tọ́lọ́hún dá ó tóbi ọgbà ńkọgbì àfàmì kí ló tún wí. faqad mata shaykhi. kunta ra'ufa. wa kunta ra'ufa. wá wò bẹ̀rẹ̀ kunta ra'ufa. kunta ra'ufa. àfàmì aláàánú ni ọ́. bal rahima wa lam takun. aláàánú lóníwàásí àgbáyé inú ilé wọn àánú ní jẹ́ ń bẹ̀ láàrin ìlú oníwàásí àgbáyé àánú ní jẹ́ yóò kúnjọ jímọ̀ ló kú bẹ́ẹ̀ bá kúnjọ jímọ̀ Ọlọ́run ṣoore fún púpọ̀ akíjímọ̀ tá káfà mi ó tó dákẹ́ ó ìtún lọ wá àsìjọ́ náà kọ̀mọ̀ kó wọn kó láyé. kọ́ńtàrà òfa. kọ́ńtàrà òfa. ẹkún tá à ń sunjọ́ tá a fà mí kú ni pé àmọ́ bẹ́ẹ̀ yẹn ó ti rí bàbá mọ̀ pé gbogbo àwọn ọmọ àfa mi wà á múlẹ̀ lọ́wọ́ bí wọ́n ti mú lọ́wọ́ yìí àní sunkún tọ́lá àfa mi dàgbà kì í sọ méke
ìwàláyé àfa mi ni òjá mọ̀ pé àfa mi dàgbà àfa wa kú tọ́ka tó mọ̀ pé gbàlà àfa wa ó ti á sun mi jìnnà kó tó lọ ni àwọn kankan bẹ tá àfa mi fún mi kò fún ọmọ kéwèé mi tọ́ dájú ní kò síbi ọba le Buhari ọlọ́bẹ̀ bó ti wù kíbi ò le tó èmi ọlọ n ó débẹ̀ bó ẹlòmíì kéwú tán ilé àfa rẹ̀ níyàn lódì ọba lọ ń lọ àbùkù nǹkan ọ oníbọ̀ ọba sọ̀rọ̀ nbìkan wọ́n yín mú lé ọ bó ni wọ́n náà ti ṣe ilé ọ̀gá rẹ̀ tó kọ́ ń kéwú tó kọ́ ọ níṣẹ́ tó ń wà dírẹ́fà ni ọ́ ni ẹnìkan lọ́kọ́ mẹkáníìkì ni ọ́ ni ẹnìkan lọ́kọ́ orin lọ́ ń kọ́ ni ẹnìkan lọ́kọ́ ẹnìkan ni ó sinmi wọ́n wà á bọ́ bí wọ́n máa wí tiẹ̀ wọ́n náà wá ń ti bẹ́ẹ̀ dé èèyàn bọ̀ gbogbo sẹ́yìn tó lè máa ṣe ẹnìkan lọ́gá rẹ̀ lópin ìgbà tó ń bá ń tẹ́ ń dọ̀tí ilé ọ̀gá rẹ̀ ń ìdọ̀tí lọ́ọ́ bá kúrò láyé ọba fi gbogbo ayé lówó kó o fi gbogbo ayé máa kéwú bọ́ọ̀ bá ti ń pọ́ máa fáàrí ò jẹ́ bákan lójú rẹ̀ ìwọ náà yẹ̀yẹ́ pẹ̀lú kéwú ìwọ kọ́kọ́ yẹ̀yẹ́ ṣètánì máa kéwú mọ orúkọ tí wọ́n ń pè ṣètánì ní sánmà alákọ̀ọ́kọ́ yàtọ̀ sí tí wọ́n ń pè ní sánmà ẹlẹ́ẹ̀kejì ó yàtọ̀ sí tí wọ́n ń pè ní sánmà ẹlẹ́ẹ̀kẹta ó yàtọ̀ sí tí wọ́n ń pè ní sánmà ẹlẹ́ẹ̀kẹrin ó yàtọ̀ sí tí wọ́n ń pè ní sánmà ẹlẹ́ẹ̀karùn láàrin sánmà kan sí sánmà kejì ìrìn ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ọdún ni wọ́n wá fún lálàjẹ́ tó dá ń pa Ọlọ́run àmọ́ ńgbà tó yá tápadà sí ibùdó wọ́n pa akọ ṣètánì dà lọ́wọ́ di ṣèitán kí ló ní tó oníbọ̀wọ́lé àfa rẹ̀ bó o lọ jẹ́ tó oníbọ̀wọ́lé ọ̀gá rẹ̀ kí ni ń gbọ́ láyé à tọrọ ọmọ ọ̀gá rẹ̀ tó ní ọyẹ kọ́ ọba búbú fún bàbá rẹ̀ lọ́sọ̀ọ́ dé yàn gbogbo yòówù tó lè jẹ́ ilé àfa rẹ̀ ní ilé àfa rẹ̀ Allah bàbá irú àwọn mùdírù mọ́ríkàsì nísìn àmọ́ fòókè àmọ́ tẹ̀ra àwọn mọ́lẹ̀ ni tọ́ra àlùbáríkà ni wọ́n àwọn fúnra wọn àlùbáríkà inú ara tí wọ́n ti jáde àlùbáríkà inú ara tí táwọn gbà jáde ti jáde àlùbáríkà. àwa ní dààmú àá ti rà àfa mi àmọ́ báyìí àá nà lẹ́wọ̀n ojú ni torí ìpele àti parí ọ̀dà. o ṣeun Bọ́lájí lọ́túnlé ọ̀gá rẹ̀ ṣe ìwọ ọmọ káyé rẹ̀ ó lè da. àfa mi ní máa lọ́mọ yọ̀ọ̀dá rẹ̀ ayé ọmọ péde ọ́ ńlẹ̀ ẹ̀ lọ yìí bí n bá ju máìkì lẹ́ni sí kálukó túká èmi lè tí ìjì ó túká nísìn. àdúrà àfa mi nu. ẹ̀yin àlùwàjúùd ẹ̀ ń fi wáàsí yín sọ fún wa lónìí pé kálukó lọ dúró ti Ọlọ́run sì mọ̀ ọ̀gá rẹ̀ lọ́gàá. ọlọ́jẹ̀ ayyuhal akiluna. níbi àti sàdúrà là ń lọ ẹ dákun ẹ má bínú pa apẹ́ púpọ̀. àfààní mo pẹ́ ní ọba nílà áká yìí níbi tá a wà yìí lónìí. qad faddalakumullahu. Ọlọ́run dá yín lọ́lá. wa karramakum bi aqlikum. ó sì pọ́n yín lé ó pè yín léèyàn pẹ̀lú làákà yìí tó fún yín. wa bi aqlikum yadhakuna an-nasu. ẹ̀yin oní tíátà pẹ̀lú làákà yìí tọ́lọ́hun fún yín ẹ̀ wá fi ń pa ayé lẹ́rìn. wa bi ta'muruna an-nasa bil khayri. ẹ̀yin oní tíátà pẹ̀lú làákà yìí tọ́lọ́hun fún yín ni ẹ̀ fi ń pààyàn láṣẹ kó sí rere. á wo fíìmù mi fíìmù lẹ́nu mi wọ́kọ̀ gbọ́ wá sí ó sì change pé bí ògògó ti ṣe nu fíìmù yìí bí yàn bá lè máa ṣe bẹ́ẹ̀ láàrin ìyàwó rẹ̀ yóò mọ̀ gbádùn ń bá practice ẹ̀ lóòótọ́ ìyàwó bá dẹni tí ń pọn mí ilé ìwẹ̀ fún òun náà wá wò pé mọ̀mọ́ dúpẹ́ límọ̀ mo lólógbé mi sí mo ti bá yín pọn mi ó wà ń bedroom ìwà tó gògó wù nu fíìmù ló sì tẹ̀lé. wa tanhauna anil munkari. fíìmù yín tá à ń wò bá a bá wò mí ẹ̀ ń kọ̀ fún yàn kọ́mọ́ hùwà tí ọ̀dà nù ẹ̀. fa alaykum an taqumu lillahi. ẹ̀yin oní tíátà ọ̀dọ̀wọ́ yín lọ́dún fa àti gbogbo òbí yòówù tẹ́lẹ̀ wà gbogbo ẹ̀yin oní tíátà bàbá àlùwà ọlọ́run ṣàánú ẹ̀ ọlọ́run ọ̀jẹ̀ wọn ó jí wọ gbé ẹlẹ́sọ̀ ìdẹ́lẹ̀ kí n rí ẹ wá hó àfin gidi nu ni ọlọ́run ọ̀jẹ̀ wọn ó jí gbé òòṣà
فعليكم jókòó ẹlẹ́sọ̀ ìjọ wọn ń jí àwọn èèyàn gbé ọlọ́wọ́n ọ̀jẹ̀ wọn ó rí ọjí gbé. فعليكم ẹ̀yin oní tíátà ọ̀dọ̀ wọ̀nyí. أن تقوموا لله ẹ dúró déédéé nítorí tọ́lọ́. واتقوا على رياضتكم ẹ sì bẹ̀rù ọlọ́run lórí àwọn fíìmù kan bẹ tí ń jáde ẹ bẹ̀rù ọlọ́run lórí ẹ̀kẹ́ kìlọ̀ fáwọn tí máa ń bọ̀ lẹ́yìn ń kọ́ àwọn ọmọ ní nǹkan míì tó lágbára ẹ máa wo fíìmù mi tẹ́ ẹ bá ṣe. ولا تغضبوا بعضكم بعضا. ẹ̀yin oní tíátà tí mo wá bá lónìí ẹ sì má bínú ara yín apá kan má bínú apá kan ẹ fọwọ́sowọ́pọ̀. ولا يسخر. tìkòròdú ẹ bá wọn tọdún fa sowọ́pọ̀. ẹ̀yin tọdún fa tẹ́ǹjọ́ ń tíátà Yínká Kádírì Ògògó gbogbo yín bẹ́ẹ̀ ẹ bá wọn tìjẹ̀bú sowọ́pọ̀. ẹ̀yin tẹ̀gbá ẹ bá wọn tọdún fa sowọ́pọ̀ bẹ́ẹ̀ ń bá ń tí ń sowọ́pọ̀ alibarika ọmọkùnrin jọ yín àmọ́ tẹ̀ ń bá ṣe tiẹ̀ ṣe tèmi ẹgbẹ́ yín ọ̀fọ́. ولا يسخر بعضكم بعضا. apá kan yín ọmọ kójọ kọ́ ọmọ fapá kan yín ṣe yẹ̀yẹ́ ẹ gbà pé ntọ́ bá dé bá wọn kan tẹ̀yìn kan bá ń dunnú ń bọ̀ wá bẹ́yìn náà. واجتمعوا على الحب. ẹ̀yin oní tíátà wajtama'u ala al-hubbi ẹ kóra yín jọ lórí ìfẹ́ ẹ má bínú ara yín. المسلمون منكم. ẹ̀yin oní tíátà mùsùlùmí tí ń bá ń bẹnu yín. كن مثل محمد على خلقك. yà á dàbí ànábì lọ́jọ́ ànábì Muhammad lórí ìwà tó ń bá ń hù mùsùlùmí tí ń bá ń bẹnu ní tíátà fìwàjọ ànábì. ànábì ebínú ẹ má bínú rárá ànábì fọ ẹgbẹ́ ẹ má fọ ẹgbẹ́ rárá. Mukari أكرمك الله. máa bọ̀ ní èmi náà ọdún yóò sì jókòó ń bẹ̀ wá wá fa ó ti kí àwọn ọ̀gá yẹn wá jókòó ń bẹ̀ wọ́n òjúbà wa àparí olóhùn òjúbà ẹni kankan mo rí Mukari Lásùnrè Mọ́fìrè Ìyáre Buhari rè ṣe pásítọ̀ kẹ ọlọ́run gbà inshallah ọlọ́run gbà dín. àmín. Allahu Latif ni ok Allahu Latif tí ma kérò lọ Mọ́kà inú rẹ̀ ó dùn ọlọ́run ní jẹ́ ọsọ́ọ̀tì. àmín. ó ní sákú òlékòó àmì ti sá lọ. wa nasraniyuna minkum. ẹ̀yin oní tíátà kírísítẹ́nì tí máa ń bẹnu yín kọ́gbọ́. kum mithla Isa ala khulqika. ẹ̀yin náà ẹ fìwàjọ Jésù lórí ìwà tí Jésù hù. inna hadha dinani. Remi sita bẹ́ẹ̀ni níjọ́ tá a lọ ṣe wá sí Maladun ní Kòròdú lọ́hùn ọlọ́run gbàdúrà yín. àmín. inú yẹn máa dùn ọkùnrin yẹn hands púpọ̀ Aládé Adésínà ó hands gan. ọlọ́run yọ ọ́ mọ bọ́ ọ dúpẹ́ tọ́lọ́run ọ̀jẹ̀ wọn ó gbé ọ. kí ni wọ́n gbé mi fún torí ọlọ́run lẹ́yìn kí n mo ṣe owó ìjọba ìbílẹ̀ òsì lọ́ọ̀ mi owó ìjọba ìpínlẹ̀ òsì lọ́ọ̀ mi mo gbọ́ owó ìjọba àpapọ̀ pamọ́ ìwọ làbúrò gbé mi kí n mo ṣe torí ọlọ́run ọlá Mádínà mi wọ̀n ní jí ń gbé. ọmọ tó jẹ́ ń gbé ọlọ́run lọ yọ ọ́ gbogbo àwọn kan tó rí bìrẹ̀ báyìí wọ́n ló sà ni wọ́n ẹni ẹlòmíín wá ń wá tí èso owó kò rí àwa níbi irú yín báyìí làwọn ń wá ó rí pé ẹ̀pọ̀ ń gbòòrò mọ́ ni. wàláì bá a ṣe àgbéga ló dé bá wa ẹni tí ń lọ ìlú èbó ń lọ ìlú èbó ẹni tí ń lọ Jerusalem lọ Jerusalem tó lọ Mọ́kà ń lọ Mọ́kà ṣé àbí nìkan gbogbo ẹni tí ẹni ẹ fi tọrọ tí ẹni ẹ fọ ọmú wọn bá bẹ wọn sáfì nìyẹn. tẹ́rí ọkùnrin yìí àdúrà kan ní í ṣe fún ọ ọlọ́run má jẹ́ ẹnu ọ pa ọ́. àmín. la ilaha illallah
ọ̀sán gbogbo ẹ̀tọ́ ọwọ́ ọ̀rá fún mi lẹ́sìn padà lẹ́yìn wàláhì wọ́n jí àfa náà gbé bẹ́ẹ̀ yẹn gbẹ́rù mi yóò gbé gan. Alhaji wa Tajudeen Badamasi ọlọ́run jẹ gúnlẹ̀ láyọ̀ ẹ̀ ní jáàmù ọlọ́run àfa mi wájú ọlọ́run inshallah ọ̀sà Ìkòròdú yá ọlọ́run sọ̀ dáadáa ẹ̀mí bẹ́ẹ̀. Ọlọ́run o ẹni a bá pè jáde sí irú bí a pè yẹn jáde sí ọlọ́run mọ̀jà yóò fojú àbùkù o bóńtọ̀ wọn ọba rí owó àdánwò dé. Ọ̀rẹ́ mi bọ́ba ti ṣe ló ṣe ní ìlú ni ọlọ́run ò ní jẹ́ wọn rẹ́rìn rẹ ní ìlú ni ẹ̀rín tí wọ́n rìn ní pé yéè owó bẹ́ẹ̀ lọ́wọ́ ṣe wàljímà ọlọ́run kọ́ wọlé gbogbo aláwẹ̀ tá a wà ní kọ́dọ̀ ọlọ́run kó tún wọlé ẹni tí ó gba àwẹ̀ mùsùlùmí sì ni tọ́lọ́run bá fi ya rẹ̀ pamọ́. mo wọlé lọ bẹ̀rù ọlọ́run kan mo bá kan lẹ̀kùn mi kàn wọlé bọ̀ ní pìrì mùsùlùmí mo bá bá ẹ̀bà àti ẹ̀gúsí ṣé ò sí wọ́n ní mọ̀ tó ṣẹlẹ̀ alájí ọ̀nà fún báyìí nínú mọ́ ọ̀nà fún ẹ̀bá wa ń kọjá ń bẹ̀ ọlọ́run lọ sọ di bọ̀dá alẹ́ yín báyìí ọlọ́run ọba táàrí ọba anira ọba ẹkún ọba òṣè ọba àbànújẹ́ ọba àdùnnú ọba àdẹkùn ọba ebi ọba ayọ̀ ọba ẹkún ọba ẹ̀rín ọlọ́run náà lọ sọ di kí lọ sàkọ́tì nílẹ̀ gbígbà tí orí ọ wá ń jẹba. Allahu akbar. ẹ wá jẹ́ adákẹ́. aláwo di olówó tá a pè tí ò lè ná. méjì dárí mo fi ọlọ́run bì ọ́ ibi ọba san owó sí mú bẹ̀ dáadáa ni dákun torí ọlọ́run. Túndé Lawal ọmọ ìyá àjẹ́ àmọ́ yàbí ajé kìnìún wọ́jà gbóyàngbóyàn tí àwọn òyìnbó yìí dà ọmọ yín nì àwọn àyọ̀ká ọmọ ìyá àjẹ́ àwọn ọmọ yín nì ẹ rọ sà ọlọ́run àmọ̀dúpẹ́ ògógó ló tún wá yé wáyìí ó ṣe tínrín gbà kí wọ́n pé kò ní pẹ́ kú òun wá tún wá ṣe kìndàdé yìí adúgbò lọ́dọ̀ ọlọ́run ò dójú tàwa mùsùlùmí gbogbo àfa ní sàdúrà njọ́ ọba ìgbọ́lọ̀ ọkùn ni wọ́n ní àwọn àfa ọ̀làdúrà lọ́dọ̀. mo mọ̀ pé tèmi ni bọ̀bọ̀ tó ń bọ̀ yẹn nínú àwọn fáǹsì mi ni bọ̀bọ̀ tó ń bọ̀ wáyé. sàkà ẹlẹ́sìn ẹrù ńlá gbogbo bábíìs ọlọ́run yéé ìjàngbọ̀n ọmọ ìjàngbọ̀n ọlọ́run o ọlọ́run gbogbo ọlọ́run jẹ́ alùbáríkà rẹ̀ ẹ̀rí kò fi ta bẹ́ẹ̀ mi náà ti máa ṣe nu ọjọ́ mi ni ó ní jẹ́ kọ́kọ́ kí àfa mi tó kọ́ mi ń kéwọ́n náà ọwọ́ kí àfa àwọn àlùwàjúd. ẹ̀yin jàmọ́ tẹ jókòó tẹ tí lọ atọkùnrin àtobìnrin bọ́ ọba mà kó ní nǹkan gbà rọra jù ú lẹ̀ ní ìsìn padà ẹ má lẹ owó ẹ jù ú lẹ̀ bẹ́ẹ̀ mu ni ẹ jù ú lẹ̀ bẹ́ẹ̀ mu mo ti rí bẹ́ẹ̀ inú rẹ̀ ọmọ dùn ọmọ ìyá mi ẹ sọ lẹ̀ ń bẹ̀ sí padà sáyè rẹ̀ torí àwọn sójà àwọn dúró yìí ẹkú bari ti dé dà bọ́sìn ọ̀ya kọrin fún wa dáadáa ẹni ọba láà ṣe gbọ́ orin kọ́ wa bá wa lé máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ ayé lára ní torí kí ni yóò gùn wá dúró báyìí. sọlú alanabi yìí karim sallallahu alayhi wa sallam alimọ́lù wàlìbọ̀nù nọ́ọ̀sì náà tùlì àyàtì dùnìyẹ wàlìbáàkì àtù sọ́ọ̀lì àtù hairu ìdàrọ̀ bí kàṣàwàbà wàhairu àwàlà sọ̀dọ̀kàlàhùn ọ̀lànà yẹ̀sìn Allahu akbar ohun tẹ́dá ò báyìí ní lòun ẹ̀dá ní ohun tẹ́dá ò báyìí ní lòun ẹ̀dá mi bẹ̀dá bá lọ́wọ́ tí ò bímọ ìṣòro ló jẹ́ bẹ̀dá tún bímọ tí ò lówó má bá wàhálà ẹni bá lọ́wọ́ tó bímọ tó rí jẹ tó rí mu tó tún lálàáfíà kó kún fún àdúrà gan kó tọrọ ẹ̀mí gígùn kó máa wí pé gbogbo tọ́lọ́hún bá bù mí má fi ní mí lára gbogbo tọ́lọ́hún bá bù mí má fi ní mí lára gbogbo tọ́lọ́hún bá bù mí má fi ní mí lára gbogbo
fẹ́ ní ohun tí mo ní Allahu dákun má fi ní mí lára. Ohun tí mo fẹ́ ní ohun tí mo ní Allahu dákun má fi ní mí lára. Bí olówó olúwa mi ọlọ́run dákun fún mi lówó. Bí ọlọ́lá ọlọ́run mi dá mi lọ́lá nígbà tó yẹ mí. Iṣu àtẹnumọ́ràn kì í jóná. Ohun tí mo fẹ́ Allahu ọlọ́run jọ̀wọ́